Hello, ẹ̀yin èèyàn mi. Ó Gargantua. Ẹ bá wa béèrè lọ́wọ́ Lizzy o, torí information tá a gbọ́ lénìí wọ́n ní Lizzy kó lọ sí church Queen Naomi pẹ̀lú babaláwo méjì tó gbé dání. Wọ́n ní wọn ò dé ṣọ́ọ̀ṣì Naomi. Wọ́n ló kí Naomi dáadáa. Naomi ní pé òun wá bá Naomi jọ́sìn. Wọ́n wá jọ́sìn lóyún ṣọ́ọ̀ṣì Naomi. Wọ́n dẹ̀ ní at the end of the day pé bí bó ṣe kí Naomi tán ó wá padà síta. Àṣé ó wá ṣe verification pé Naomi wà ní ṣọ́ọ̀ṣì. Bí Naomi bó ṣe padà síta, àṣé bó ṣe wá wọlé padà, òun àti Dr. Safaya ló wá wọlé papọ̀ àti babaláwo méjì tó gbé wá dání. Ṣe ni Dr. Mary àbí Dr. Lizzy ló bá ń sọ fún àwọn babaláwo yẹn pé ẹni yẹn leléyìí. Wọ́n ní kíni? Wọ́n ní ṣe náà wọ́n dẹ̀ create awareness, wọ́n dẹ̀ create nínú church. Kí leléyìí? Ó lóhun nìyẹn. Ẹni tó ń sọ Naomi kó fi kábíyèsí lẹ̀, òun ò gbọ́dọ̀ tún rí Naomi ní ààfin. Pé òun ò gbọ́dọ̀ tún rí ẹsẹ̀ Naomi láàfin. Pé káwọn babaláwo yẹn kọ́ bá wọn ìsídà kó fi kábíyèsí nílẹ̀ ní ẹ̀rọ àbí kí ẹ̀mí ọ̀tá Naomi kó lọ sí. Pé nǹkan tóun bá wá ní pé káwọn babaláwo kan bá wọn dí pẹ̀lú Naomi ní ṣọ́ọ̀ṣì lénìí. Arígbọ́ ni o, èèyàn wa. Wọ́n ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run. Nǹkan tá a rí gbọ́ ni. Èmi ò mọ̀ bó ṣe irú nǹkan bẹ́ẹ̀ ṣe lè ṣẹlẹ̀ ní ìlú tó lọ́ba tó níjòyè, ní ìlú Ọlọ́run wa yìí. Kéèyàn gbójúgbóyà kí babaláwo náà ó sọ pé orí òun burú kó wọnú ìjọ Ọlọ́run. Gbọ́ nǹkan táwọn èèyàn wa sọ. Wọ́n ní tó bá yẹ pé àwọn ni Naomi o, táwọn máa sọ fún Naomi pé àtàwọn àti babaláwo even nǹkan kì í ṣe bá wọ́n bá ní kí Naomi kọ́kọ́ mú ọmọ fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn tó ń pè ní Lizzy kọ́kọ́ lọ bá àwọn ọmọ kọ́ tiẹ̀ mú pamọ́ náà kọ́ fìyà jẹ kọ́ tó ní káwọn àwọn security kan kọ́kọ́ nà mélòó náà fẹ́ nà lára ẹ̀. Kí ló wà lára ẹ̀ tó fẹ́ nà? Bó wọn bá tiẹ̀ sí bó jẹ́ gbani kan fún dáadáa kọ́ tó sẹ́ǹdẹ̀ sọ kọ́ tó pọ̀ ọlọ́pàá fún. Wọ́n ní ìbẹ̀tẹ̀ àwọn kìíní náà kọ́kọ́ fèsì o. Wọ́n ní bí Naomi ṣe wá ní wọ́n ní kẹ́yìn náà kẹ́ wá wò ó kẹ́ wá sí ṣọ́ọ̀ṣì òun. Nǹkan tó gbé yín bójú orílẹ̀ rìn wá ni orí náà lè máa fi rìn padà. Wọ́n ní báwọn prayer warrior ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó kàn tó rántí mọ̀ pé ogun náà wọ́n máa ń ja ogun ní ṣọ́ọ̀ṣì yẹn gidi gan. Ṣé ìtàwọn olórí la fẹ́ sọ ni? Àbí táwọn babaláwo tó máa rán wá tó máa ṣe oríṣiríṣi ẹ̀tẹ́ náà ni. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ prayer àwọn orí àti kìíní. Wọ́n ní Naomi kọ́kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ ló gba kìíní kan àdúrà tó gba kìíní kan àdúrà. Wọ́n máa faint ni. Wọ́n ní before you know it wọ́n bẹ̀rẹ̀ sí ní faint. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣubú dànù. Nígbà tó ń pe cantation sí Naomi náà tí Naomi ń dá padà ní èdè ẹ̀mí mímọ́. Wọ́n láwọn babaláwo bẹ̀rẹ̀ sí ní faint. Wọ́n bẹ̀rẹ̀ sí ní faint. Wọ́n ní before you know it. Wọ́n ní àti Dr. Safaya o gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní ìgbẹ́ là ń fẹ́ o. Wọ́n náà kọ́kọ́ wọ́ àwọn babaláwo yẹn wọ́n wọ́ síta. Ṣé àmọ́ pé wọ́n ní olè kì í wá bí kò ṣe láti pa àbí láti parun. Wọ́n kàn wá lásán. Ó ní nǹkan tó ń gbé wá yẹn òun náà ló kọjú ìjà sí wọn tó fi wọ́ wọn síta. Ṣé ó yé wa? Wọ́n ní àti Dr. Safaya o àti Dr. kí ló lò wọ́n jẹ́ Dr. Elizabeth
wọ́n ní wọ́n nà pápá bora wọ́n fi erége wọ́n sáfi babaláwo wọn lẹ̀ wọ́n bá wọ́ àwọn pípé yẹn síta wọ́n wá lọ pọ̀ ọlọ́pàá sí wọn kó wá kó nǹkan tí náà Elizabeth àti Sàfáyà tó wá ṣe ní church wọ́n ní kì í máa ṣe kékeré pé wọ́n ní wọ́n sọ pé irú agbára wo ni Naomi ń lò báyìí wọ́n ní Naomi ti wá yẹ̀wọ̀n pé Naomi tó wá ti rí àdúrà oúnjẹ agbára àdúrà ló ń jẹ wọ́n ní gbogbo bẹ́ẹ̀ ni ọmọ náà wọ́n ṣe nígbà àdúrà wọn náà tó fẹ́ lọ jagun tó wá sí ilé ayé pé òun fẹ́ ajá ògùn máa ń múra àdúrà ni ká má sì sọ pé ẹyin jẹ́ Olódùmarè tọ́lọ́run rán wá sílé ayé pé kó wá ṣiṣẹ́ o ẹ mọ̀ pé tí Naomi ò bá gba àdúrà tí ò bá gba àdúrà á jẹ́ pé Ọlọ́run ò rán níṣẹ́ ẹni tọ́lọ́run bá yàn òun ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run ó yàn ó ṣe àṣeyege nínú ayé ẹ̀ ṣóyè wà báyìí wọ́n ní wọ́n ṣe wọ́ àwọn babaláwo yẹn síta ni wọ́n lẹ́mí wọn ò bọ́ ò bẹ́tẹ̀ wọ́n paralyze gbogbo agbára wọn wá nímì wọ́n bá pe àwọn ọlọ́pàá kan wá wọ́ wọn lọ sí station tó wọ́n ní Mariam Naomi wá sọ pé ṣẹ́rí ti Dr. Sàfáyà àti ti Dr. Mary Dr. àfi Mary náà bóyá doctor náà ní Mariam àti ẹ̀mọ́ educational background wọ́n ní ń ṣe ni Dr. Lizzie àti Dr. Sàfáyà wọ́n nà pápá bọ̀rọ̀ wọ́n fẹsẹ̀ fẹ́ so ìgbà táwọn ọlọ́pàá ti wá lọ kó àwọn babaláwo lọ lọ́ba ní tó bá dé ààfin wọ́n á lè máa yanjú bó ṣe fẹ́ rí Dr. Sàfáyà àti Dr. Lizzie ṣe rí ti Lizzie yẹn àti ẹ̀wà sọ pé tó wáyé pé ó ní nǹkan tí Lizzie tó sọ pé Naomi rà lọ́wọ́ òun ṣe bá dẹ̀ sọ fún Naomi pé kó dá nǹkan tóun rà lọ́wọ́ ẹ̀ padà ọ̀ tó wáyé pé ẹ̀ṣẹ̀ kan náà tí Naomi ṣe Lizzie ṣebí Naomi abẹ́rẹ́ lọ́wọ́ pé kó dáríjì òun kí ni nǹkan náà ṣé pé mo lọ sí patí àbí mi lọ sí patí àbí ká bí pé tó bá ti dé o wá bá wa ní patí kí gbogbo àjọ kúkú ṣe fàájì lọ́hùn òun lè ṣe tí Naomi ṣe Lizzie o ní ìta gbọ́ ní íńtánẹ́ẹ̀tì yẹn tó sọ pé Lizzie ò jẹ́ kí Naomi ò jẹ́ kóun gbádùn kábíyèsí torí òun nìkan ni kábíyèsí nífẹ̀ẹ́ jùlọ gbogbo ìṣètò òun Naomi fẹ́ máa gba iṣẹ́ òun ṣe Naomi ní kò rí bẹ́ẹ̀ nígbà tí kábíyèsí wá bá òun pé òun wà láàfin òun dẹ̀ ti pe Lizzie pé kó wá ọ̀kan jọ jáde òun jọ fẹ́ jáde lẹ́nu Naomi ò bínú ó ní kò burú wọ́n dẹ̀ retí at the end of the day Naomi ẹ kúkú mọ̀ pé Naomi fi afẹ́ ayé yẹn kò flex ẹ̀ ló bá ní kí kábíyèsí wá sọ pé òun mà ti pe Lizzie lẹ́ẹ̀kan èkejì kẹta kò dé fóònù ò dẹ̀ lọ sí kò sí táìmù dẹ̀ ti lọ ó yá Naomi jẹ́ ká kúkú jọ ṣeré lọ tó bá dẹ̀ dé tó bá pè adẹ̀ ní kí ó wá bá wa lọ ló bá tán wọ́n ní lóòótọ́ bọ́n ṣe fẹ́ wọ inú pàtí ni Elizabeth pè tọ́rọ́ sọ pé ó ń bọ̀ láti ibì kan ni kò sínú ààfin ó dẹ̀ ti àgírí pé òun máa tẹ̀lé kábíyèsí lọ sí ayẹyẹ ibi tán fẹ́ fi ṣayẹyẹ tán fẹ́ lọ wọ́n ní kò dẹ̀ pẹ́ kò jùlọ ti fẹ́ débi tán ìfẹ́ẹ̀sì tán fẹ́ ṣe kínní ni Elizabeth pè tẹ́ẹ̀bá gbàgbé àti ṣiṣẹ́ yẹn síwájú ni Elizabeth wá pè kábíyèsí kábíyèsí ẹ̀yìn má bọ̀ ẹ̀rọ kú wọ̀n pé aláfẹ́fẹ́ yẹyẹ ní kábíyèsí inú ẹ̀ máa ń dùn gbogbo ìgbà ni so bó ṣe wá pé bí ó ṣe wá ní kí Elizabeth má bọ̀ kájọ àkókò jọ ṣe kí bí Naomi náà ṣe sọ fún pé Elizabeth má bọ̀ ṣe mọ̀ ipò ọmọ ẹ̀ ni ọmọ Naomi ni Elizabeth ó láìkẹ́ káṣá sọ ipò ọmọ ẹ̀ mi mọ̀ bóyá jù lọ lọ́jọ́ orí bí ọmọ náà méjèèjì ṣe ń ṣe bí ti yàtọ̀ mọ̀ ṣe mọ̀ pé Naomi is very kind somebody ó mọ bó ṣe ń fa àwọn èèyàn mọ́ra ó máa ń ṣe ṣe mọ̀ pé
ó dàbí women nation ni Naomi ó láìkì kó máa kó àwọn èèyàn mọ́ra ẹni tó ń ṣiṣẹ́ Olúwa gbogbo èèyàn ló gbọ́dọ̀ fẹ́ràn gbogbo èèyàn ló dẹ̀ gbọ́dọ̀ kó mọ́ra gbogbo ìfẹ́ tó ní sí Dr. Elizabeth nìyẹn àṣé Elizabeth ti gbàbọ̀dẹ̀ ó ti gbàbọ̀dẹ̀ ló bá tán Elizabeth máa bọ̀ kájọ ṣe kínní ló wá ní òun ò lọ ilé làpò tí ń jó kéré ìdí òun lẹ̀ṣẹ̀ tí Naomi ṣe Elizabeth tó fi dé báyìí wọ́n ló lọ dúró dè ṣánṣánṣán ní nílé kí Naomi bọ́lẹ̀ nu mọ́tò kábíyèsí Elizabeth ó ti dé òṣè wá bá wa ká ní ká gbogbo àjọ ká kúkú kọ́mọ lùbọ́ kí gbogbo àjọ lọ ṣe fàájì níbi tá a ti wọ̀ kó tiẹ̀ jẹ́ kí Naomi sọ nǹkan kan wọ́n ló dẹ̀ kí ìfọ́tí mọ́ Naomi láti ìgbà yẹn títí dì sí ní inú Naomi ń bí ẹ̀yin ẹ fi wọ́n lẹ̀ òun bó ṣe wà yẹn wọ́n dẹ́ Naomi tiẹ̀ sọ pé ṣé kìí ṣe pé Naomi ò dẹ̀ wo pé gẹ́gẹ́ bíi pé ẹni tó ń bínú sí kò bínú ó ní ṣe ìṣe pé influence of nǹkan kan ní ọmọ yìí fi ń hùwà yìí ìwà yìí ń jọ Naomi lójú Naomi kó má jẹ́ lójú kí ló ń sọ pé bóyá ó wà nínú influence nǹkan wọ́n yìí ń rí ìmùtò ẹ̀ ṣùgbọ́n tógo bá jẹ́ ti Ọlọ́run Olódùmarè lókè ó lọ ń kó babaláwo ọmọ ìránṣẹ́ Ọlọ́run má ṣe wá ní kí ló ń jẹ Samuel tó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run tó lọ parí ẹ̀ sọ́dọ̀ Sátánì kọ́lọ́run kó gbà wá ẹ̀yin èèyàn mi nǹkan tá a rí gbọ́ nìyí wọ́n ní Elizabeth yìí tún bínú sí ó ti ń bínú sí Naomi ṣùgbọ́n ẹni bá bínú wa kò ní roko bí Sunny Adé tó bá roko síbi á ti jẹ kò ní jẹun níbi ẹsẹ̀ kò ní pọnmi síbi tó máa ti mu tó bá dẹ̀ pọnmi sínú ibi tó ti máa mu kò ní rí ọ̀nà gbégbà kò wá ní ọ̀nà tó máa gbégbà ẹnikẹ́ni tó bá bínú wa láì ṣẹ̀ láì rò láì bínú ẹ̀ láì nú ìkùnsínú sí òǹtàn tó dẹ̀ bínú wa lágbára Ọlọ́run back to sender in Jesus name ẹ̀yin èèyàn wa ẹ máa ṣe back to sender àlàáfíà kó wà láyé wa títí láéláé a kù sí mi ẹ̀mí o ẹ bá share ẹ bá like ẹ bá subscribe ẹ lè wá fi tó kù sí comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa àbọ̀ Ọlọ́run á dájú lórí wa láyọ̀.